Berebe mutum ne mai mugun kabilancin tsiya. Wanda yake shi bai damu ba ko ya kuke da shi in ya ga berebe dan uwansa to a gaskiya zai nuna kai ba wani abu bane kuma mutane ne masu munafincin bura uba duk abin da kuke da su sai ya nuna maka kama kai ba komai bane. Imagine we like ndo Yoruba ndo ofe mmana bụ ha nwere iru na abụ gị na ha kwuchi okwu kịta oge ọzọ efukwa ha na-akọ ihe ọzọ maka nke anwa ịka meji we like ha atọ azim na ha ihe na-ejikọ mụ na ha za a gani kuna daki ɗaya da su za a ga yara sun tashi uwa ɗaya uba ɗaya amma da ɗaya ya fita daga cikin ɗaki nan ba ya sa ba sai su koma kuma suna zage shi za ka ji suna oloshi wurini duk gashi da irin abubuwan su. Ana ihe ọzọ bụ ha na-eri unyi ha na-eru deti azin ebe gị na ha bụ ha ya sọkọ nka buka nka dọwa nka ebe a na-eru ha si iji she n'iche kuma duk inda kuke in baka sa abu ma kai in kuna aiki da su ma za su nuna maka ba kai din nan ba wani abu bane abinda za su yi maka ma in baka sa ba za su saboda haushi ma in baka sa ba sai ka bar wajen aikin. Ana ha ma anụ ọgụ ha nwere ọnụ ọjọọ gị na ha akọgide ọnụ taa ishe na ọ nwere ike ịdị ha n'ime ubu mana ọrụzie nke ịnụ ọgụ ọsọ ha ebupụ ọsọ ga zane a fuska ga cin bakin amala ga kasantar masifa kuma in ka ba su gida berebe in baka sa ba gidan ya kashe shi gaba ɗaya saboda kasanta komin abin ka inda gidan berebe da ya zo na kai ba za ka yi zama saboda kasantar su. Nke ọzọ bụ pati pifuru pati ha laikiri pati onye Yoruba dị ready ihe bute ego o mechaa pati kịta echi niile agụwo sie ya na ụmụ ya ha na-aṅụ sọ garị so ya ka meji wee like ya ndị Yoruba. Tábà ní ká sọ̀rọ̀ nípa Hausa a lè sọ nípa wọn láì sọ nípa ẹ̀sìn wọn. Okay, ihe meji wee like ya ndị ugwu bụ ha na enekwado family ha anya ọfụma. Wọ́n nígbàgbọ́ nú àwọn leader wọn nǹkan táwọn leader wọn bá ti ní kan ṣe òun náà máa ń ṣe eléyìí jẹyọ láti inú ẹ̀sìn wọn nǹkan tí ẹ̀sìn wọn kọ́ wọn ni pé kó máa tẹ̀lé nǹkan tí àwọn leader wọn bá sọ fún wọn and wọ́n dẹ̀ ń ṣe lóòótọ́ tọkàntọkàn ṣùgbọ́n àwọn leader wọn yìí wọ́n máa ń lo opportunity yẹn láti fi dá wàhálà lẹ̀. Ha dịrị edi iwere ọkara akpa ego nye nwunye ha ka nwunye ha ji wee sie nri mana ha pụọ n'ilo ha ewere ofu akpa ego wee gosu ya ewere tapụ ya sọnsọ ha ha nataruzie eherizi nri nwunye ha dowezire ha. So anything tó bá ń ṣẹlẹ̀ tó dẹ̀ pé bóyá láàrin ọmọ kékeré méjì ló kàn já or something like that wọ́n máa relate ẹ̀ sí ẹ̀sìn so eléyìí máa mú ìdáyédè wá púpọ̀ gan láàrin wọn pẹ̀lú àwọn ẹ̀yàmẹ̀yà míì maybe láàrin àwọn Igbo àti Yoruba. Ana ha na enekwado ụmụ ha anya ụmụ ha na-eje n'ilo na-aya ego ndị ha na-akpọ ha ndị majiri ha na-ayachasị ego ebe dị n'iche. And again wọ́n dẹ̀ tún believe pé kò sí ẹni tó ń ṣe ẹ̀sìn tiwọn tí ò bá kí ń ṣe láti àárín wọn tí ò bá kí ń ṣe agúsábì tiwọn wọn ò nígbàgbọ́ pé ń tọ̀ òun rí pé ó ń ṣe ẹ̀sìn yẹn tọkàntọkàn lóòótọ́ tó bí pé tó bá yẹ pé bí Igbo nísìnyí àbí Yoruba tó jẹ́ ìmáàmù tó bá fẹ́ lead prayer wọn ò ní ever gbà kan lọ dúró sẹ́yìn ohun tọ̀hún láti gbàdúrà unless tó bá yẹ pé Hausa bí tiwọn. And again bụ onye ugwu wete 1,000 naira taa ọgbọrọ ọsọ je na-anụ nwaanyị ịjụọ ya si ya ndị nwere enwe nyichabeghị ha nri n'ụlọ ijena na-arụbatakwa onye ọzọ ọ sị gị nọọ Chineke nna na-emegere na-azụ ụmụ na-azụ nwunye so nwunye Chineke na ya nyere ya aka were zụọ ụmụ ya na ezinụlọ ya. Tó bá ní kí n sọ nípa Igbo àwọn èèyàn wọ̀nyí ò kì í ṣe wọn kì í ṣe ẹni tí èèyàn lè fi inú tán dáadáa wọ́n lè máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ ṣùgbọ́n wọn ò lè ever mú ẹ bí ara wọn. Shin Yamiru ba wani abin da yake damun shi illa maganan kuɗi in dai kuɗi ne ibe bai dame kowane irin aiki bane ko ma me zai idan ya samu kuɗi. Gbogbo ya fẹ́ kọ́ èdè wọn sí gbogbo ya wọn máa kọ́ wọn ní ever kọ́ ẹ láíláí because wọn ìgbà tán bá fẹ́ ṣe mọ̀ndàrú wọn tán bá fẹ́ máa ṣèdè wọn ò fẹ́ kó mọ nǹkan táwọn sọ. Kuma dade na san suna da renuwa amma yanzu saboda sun san cewa Hausawa da sauran wasu yare su ma sun ɗanyi karatun kansu ya waye to renuwan da suke da ya ragu. Tán bá ń ta ọjà wọ́n jẹ́ oníṣòwò tán máa ń ṣòwò gidi gan nínú ìṣòwò wọn náà wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n
ètò pọ̀ jù nù nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n lè mọ̀ndàrú. Amma dai kama ka ce maganan kuɗi ne, to duk yadda ka yi yamiri shi yasa ma in ka duba ainihin wato yawan fashi da makami da ake, in aka samu mutane 10 an yi fashi da makami, gaskiya in ba ya sa ba za ka samu 8 in yamiri ne. Àǹtẹ̀ bá dẹ̀ sọ nípa ẹ̀sìn wọn, tí Igbo bá gbé Bible dání, a máa pe Jésù, a máa ṣe kiri pé òun gba Ọlọ́run gbọ́, òun ṣe ti Olúwa, òun ṣe kíní kan. Tẹ́ bá jọ ní ìṣòwò pọ̀ àbí ẹjọ́ ní àdéhùn àbí anything láṣepọ̀, tí Igbo bá ti ń pe orúkọ Ọlọ́run ní gbogbo ìgbà. Ihe nji wee like ndị Yoruba bụ ha na-aga school, azị ha na-aga ụlọ akwụkwọ, ha na-agụ akwụkwọ ọfụma. Ɗaya daga cikin halansu shine ilimi. Wajen ilimi sun ci gaba, harkan kasuwanci, harkan ladabi da biyayya sun ci gaba. Ga misali a kasuwanci shine wajen harkan sayan hannun jari a ƙasar nan su ne na ɗaya a wanda ya fi su. In aka zo maganan insurance, duk wani hanyar insurance da ka sani a ƙasar nan yana hannun Yarbawa ne. Anyị ihe ọzọ bụ ifukwa onye obodo, ifukwa onye ofe mmanụ, onye Yoruba gụrụ akwụkwọ ya, ọ yi isi akwa ịlaiki ya ana m agwa gị okwu ya, obere eziokwu na-adụwa na ya, ya ka m ji wee laiki ya ndị Yoruba. Kuma wajen ladabi za a gani yaro duk inda ya ga na gaba da shi, inda bai rabe ne sai ya mashi dobale shine sai ya kwanta a ƙasa ya miƙe ya ce ya gashe shi, ba kamar sauran kabilu wanda ba su damu da irin waɗannan harkokin ba. Kuma wajen karatun nan in ka je ƙasansu za ka gagga ƙauye ƙaramin ƙauye sai ka samu masu doctors, professors a ƙauyen. Ihe nji wee like ya ndị ugwu bụ ha na-akwụwa aka ha ọtọ, ha na-ekwu eziokwu. Gị na onye ugwu kwucha ihe taa n'izuụka ọzọ ịbịakwa ife ọ ya agwụkwago ka ọ ya agwụkwa gị ọzọ. And ife ọzọ bụ ndị gụrụ akwụkwọ n'ime ha na-eyikwa akwa ọfụma, and ha na-ezu ori, mana ori ha na-ezu ha na-afacha ya n'ime pọketị ha sọnsọ ha na-eri. Ha na-eji eme gịnị, ha na-enyekwa ndị obodo ha obere ego, ha na-take care of them, ọ bụ sọnsọ ha na-ericha ya. So ka m ji wee like ya ndị ugwu. Lóòótọ́ Hausa ògìn tètè máa ń túra lẹ̀ fún yàn, tàbá kọ́kọ́ pàdé wọn á kọ́ fara pamọ́ fún ẹ láti mọ orú èèyàn tó jẹ́. Tọ́n bá rí pé oníwà pẹ̀lẹ́ ni ẹ́, tọ́n bá rí pé èèyàn gidi ni ẹ́, àwọn náà á dẹ̀ra lẹ̀ fún ẹ. Wọ́n ṣe finú tọ́, tọ́n bá sọ fún ẹ pé A ní kíní, tó bá máa débẹ̀ A náà ló máa bá ń bẹ̀. But ìgbà tọ́n bá tí ì mọ̀ ẹ́ náà máa fa ara pamọ́ fún ẹ, wọ́n á fẹ́ dán ẹ wò, wọ́n á ṣe ilé, wọ́n á ṣe tọ̀hún láti fi mọ orú èèyàn tó jẹ́. Bẹ́ẹ̀ tọ́n bá ti mọ̀ ẹ́ tọ́n dẹ̀ mọ̀ pé èèyàn gidi ni ẹ́, wọ́n á tú gbogbo ara lẹ̀ fún ẹ, wọ́n á bá ẹ lò ó nímọ̀ yàtọ̀ bóyá Yorùbá ni àbí Igbo ni ẹ or something like that, ó nímọ̀ yàtọ̀ láàrin wọn. Ìdíwé tó máa fi mú ẹ, wọ́n máa mú ẹ bí ọmọ tiwọn náà ni. Tó bá yẹ pé oúnjẹ ẹ máa jọ jẹun náà bọ́kan náà jọ ṣe everything papọ̀. That is nǹkan tí mo mọ̀ nípa tàwọn Hausa nìyẹn. Tó yẹ pé fún ìgbà díẹ̀ tí mo ti bá wọn lò, mo mọ̀ pé mi ò tíì wọ́n rí lè tọ́n bá gbé ẹ̀sìn, tọ́n bá sọ fún ẹ, tọ́n bá bá ẹ sọ̀rọ̀, tọ́n bá lè sọ pé tọ́n bá fi lè pe orúkọ Ọlọ́run pé alámọ̀rẹ́ Allah ni or something like that, kó mọ̀ pé òótọ́ ni kíní ẹ̀. Tó bá tẹ̀ tó bá wọn jiyàn jù gan, wọn ò ní sọ nǹkan kan mọ́ because kò sí nǹkan mi tán lè sọ mọ́, wọ́n ti sọ everything tán lè sọ. Yamuri mutum ne mai neman kuɗi kuma wanda yake za a gani duk inda ka shiga, ba Najeriya ba Afirka ba, duk duniya inda ka shiga gaskiya da wuya ka rasa ganin Inyamiri a wurin saboda neman kuɗinsa. Kuma mutane ne suna da tsafta kuma suna da riƙe amana. Tó bá ní kí n sọ nípa àwọn Igbo, lóòótọ́ wọ́n jẹ́ oníṣòwò, wọ́n jẹ́ akíkanjú, wọ́n máa ń ṣiṣẹ́ dáadáa, ṣe everything, but tó bá ní bọ́n ṣe máa ń relate pẹ̀lú àwọn èèyàn, I don't think I have any, mi rò pé mo ní nǹkan kan láti sọ nípa ẹ̀ àtọ́.